ẹ jẹ́ súnmọ́ mo ti connect mọ́. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about this, about the actuality of this act. ẹ jẹ́ bá yín gbé tẹ̀sí ẹ̀ wá ṣe yín kan táwọn ọmọ lárúbáwá sọ wọ́n ní anything gan tí Rasulullah bá ti sọ àwọn máa ń gbà á gbọ́. àwa tá a yá bàbá lò là ń forí gbági kiri in fact. ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé we are able to see àwa aṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sáwà ni pé àwa a ní àǹfààní láti rí nǹkan méjì so tá a bá ti wá rí nǹkan tó tún wá yàtọ̀ sílẹ̀ tá a rí yẹn ó máa ń dààmú kíní wa ní sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ẹ jẹ́ èwo lẹ fẹ́ ń bẹ̀ tẹ̀sí ìta lẹ fẹ́ Abbas àbí Jali Al-Jalali àbí Ibn Kathir ẹ já ka tẹ̀sí Jali Al-Jalali. Ibn Kathir ẹnì kẹwàá nǹkan. wọ́n ní Ibn Kathir làwọn fẹ́. ṣé ti gbàgbọ́ nu Ibn Kathir ń sìn ni ok àdìtì lẹ gbà ẹ gbà tẹ̀sí. ok wọ́n ní the story of Adam and Iblis. Ibn Kathir ó máa ń rojọ́ gan-an. Ìtàn Ádámù àti Ìbílísì. Allah mentioned this story in Surat Al-Baqarah. Allah sọ̀rọ̀ ń pa ìtàn yìí nínú Surah Al-Baqarah. At the beginning of the surah. Ní ìbẹ̀rẹ̀ surah náà. Alif, Rafa, Alirija, Sarah, gbogbo ẹ̀dùgbẹ̀ àyẹ̀ the beginning creator of Adam. Ní ìgbà tí wọ́n kọ́kọ́ ń ṣe ìdásílẹ̀ Ádámù. Peace be unto him. Ìkẹ́ àtọlà kó máa bá. Allah told the angel that he was going to create human being. Allah ṣàlàyé fún àwọn áńgẹ́lì yìí pé ó máa dá ẹ̀dá. From sanding clay of altar, smooth black mud. Látara amọ̀ dúdú pupa. He told them that when he finished creating the forming man, ó ní tó bá ti dá ènìyàn tán. They were to prostrate to him as a sign of honor and a respect. Gbogbo wọn láti gbogbo àwọn áńgẹ́lì àwọn mọ̀láíkà wọn láti dọ̀bálẹ̀ fún gẹ́gẹ́ bí ìfihàn àjùlọ sí wọn. And out of the obedience of the command of Allah may he be exalted. Àti nípa àṣẹ àti òfin Allah ènìyàn yẹn máa jẹ́ ó máa gorí. All of the angels obey his command except Iblis. Gbogbo àwọn mọ̀láíkà náà wá gbà sí Allah lẹ́nu àyàfi Iblis ọmọ líle. Who was not one of them. He was one of the. Iblis ó ṣèjì ẹ̀ fàlà. Iblis ọmọ líle. Ọmọ Ṣàngó ni Iblis yẹn wá jẹ́ Ṣàngó. I think he's trying to explain that Quran verse saying that pé tewé Iblis ò gbọ́ràn. Ẹni sọ̀rọ̀ bàbá mi ẹ jẹ́ kí bàbá mi continue. No, bàbá ọlá mi nǹkan tí ó ṣẹlẹ̀ tí ṣé mo wí pé àwa ò ṣàlàyé ìdí táwa fi ka bẹ̀ yẹn kì í ṣe pé àwa fẹ́ ṣàlàyé bí Allah ṣe dá Adam àbí àìgbọ́ràn tí Ìbílísì ṣe fún kọ́ nìdí yẹn la fi ka àyà yẹn. Point táwa fi ka àyà yẹn fún yín láti figure out pé Allah ní ọwọ́ méjì la fi gbé wá láti inú Kùránì lọ sínú Hadith. So ẹ ti mú tèmi ẹ̀gbọ́n mi. kọ́ọ̀kù sáré wọlé kan so gbogbo bó ṣe ṣàlàyé nínú fídíò tá a wò pé Allah lẹ́sẹ̀ ó ní kíní ẹ̀ gbogbo ẹ̀ náà a níbi tẹ bá béèrè a máa kà jáde fún yín ibi tó wà so tẹ bá sì ní ká máa ka ilé ìlọ àá kà fún. náà mo tẹ̀sí wá kà gan.
mo ti ka gbogbo ẹ̀gán délẹ̀. so bó ṣe rí nìyẹn. So ṣé wàá rí òkúta tẹ ni wọ́n gbé síta ẹ̀yin ráyè rí yẹn. Òkúta yẹn wà lára nǹkan tí àwọn ará Kùrẹ́ṣì tí wọ́n ti ń jọ́sìn fún kí Rọ̀súlùláì tó gbaṣẹ́ lọ́wọ́ Allah kó tó bẹ̀rẹ̀ òjíṣẹ́. Òkúta yẹn wà lára nǹkan tí àwọn ẹlẹ́bọ Saudi tí wọ́n ti máa ń ṣe tipẹ́tipẹ́. Ṣé rí the only thing tí Allah mú wá tó ṣẹlẹ̀ ni pé Kaaba tẹlọ́n tàwáàfù yẹn náà wọ́n ti ń tàwáàfù Kaaba kí Rọ̀súlùláì tó dé. The only change sí Rọ̀súlùláì mú sí ni pé kó máa daṣọ bora yẹn gan kò ń ṣe competition pé wọ́n sì máa ń gbé ẹpọ̀n làgbàlagbà káàkiri náà tó bá ṣe ń tàwáàfù like ìwòwò náà náà sì fi ṣe bọ̀ wọ́n sì ń fi aṣọ funfun bora. But tẹ́lẹ̀ kí Rọ̀súlùláì tó dé ìwòwò ni wọ́n máa fi ń tàwáàfù yẹn. Kò sí nǹkan tuntun tí Rọ̀súlùláì ṣe mú wá. Ìrun tẹ́ ń kí nínú Islam àwọn ẹlẹ́bọ yẹn wọ́n ti ń ṣe. Àwẹ̀ tẹ́ ń gbà àwọn ẹlẹ́bọ ti ń ṣe. Gbogbo nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń kírun sí òkú lára gbogbo everything tí wọ́n kì í dọ̀bálẹ̀ gbogbo ẹ̀ làwọn ẹlẹ́bọ Saudi ni wọ́n ti ń ṣe. The only thing tí Rọ̀súlùláì mú wá ni pé èmi o tí mo dé yìí èmi ni òjíṣẹ́ Allah. So ẹ jẹ́ kí n ka ibi tí wọ́n ti gbé wá bí wọ́n ṣe ń jọ́sìn fún òkúta yẹn dẹ̀ a máa wá ka hadith in pre-Islamic wọ́n ṣe ti ń. So àwọn Lárúbáwá gan mo feel pé they are not guilty of us cause wọ́n ṣàlàyé gbogbo kinní wọ̀nyí they wrote everything down for us. So àwọn àfáà wa ló kàn fẹ́ kàn wá ṣìṣe lọ́ fẹ́ kó wa lọ jóná lọ́dọ̀ ànábì àti òjíṣẹ́. So ẹ jẹ́ ká sáré gbé hadith yẹn sókè. Tẹ́yìn náà bá ní pẹ́ẹ́yìn ẹ kọ sílẹ̀ kẹ́ padà lọ tún kọ́ lọ́wọ́. So ní kẹ́ gba nǹkan tá à ń sọ ìgbọ́ ẹ̀yin náà ẹ lọ ṣe research yín cause ó tún máa wá ràn àwa náà lọ́wọ́ cause ẹ tún máa rí àwọn nǹkan míì táwa ò tí ì rí cause kì í ṣe gbogbo hadith náà làwa náà ti kà. Eléyìí tá dẹ̀ mú wá ẹ̀ náà àjòkó àká ni. So tá bá lọ sí àwa tá a bá ní hard copy ìwé ìyẹn ìwé ẹ̀ gangan gbogbo ẹ̀ ló ti wà lórí social media. Tá bá kàn tẹ̀ sórí fóònù Sahih Al-Bukhari 4376 tá dẹ̀ gbé then ká wá click sí sunna.com. So tẹ́ bá rí ilé ẹ̀ rí pé site ni and is a Lárúbáwá site sunna.com la wà kò ń ṣe ọmọòdùwà.com or ọmọkini.com it is sunna.com that means Lárúbáwá site. So ẹ já gbé sókè. Narrated Abu Hurairah. Abu Hurairah gbà wá wípé We used to worship stone. a máa ń sin òkúta tẹ́lẹ̀ a máa ń bọ òkúta tẹ́lẹ̀. And when we found a better stone than the first one, ṣùgbọ́n tí a bá rí òkúta mìíràn tó dájú ti tẹ́lẹ̀ lọ we will throw away the first one and take the later. àwa sọ òkúta tá à ń bọ tẹ́lẹ̀ yẹn nù. Ẹ bá wa bọ́ ata ẹ bá wa share program yìí látàárọ̀. Ṣé a ti jẹ ẹ̀bà yó ni? But if we could not get a stone, then we will collect some herbs tá a bá rí òkúta àwa kó iyẹ̀pẹ̀ jọ. and then bring a sheep and make that sheep over it. àwa mú ẹran àgbò àádú àwa fi ẹ̀jẹ̀ àwa fi pa òkúta yẹn. And perform tawaf around it. àwa máa ké labaik Allahumma labaik around yẹn. Tawaf náà nìyẹn náà. When the month won't confirm content son. When the month of Rajab come, tí oṣù Rajab bá ti wá tó, we used to stop the military action. a máa ń dáwọ́ dúró ìpànìyàn ìgbógun ìpànìyàn. Calling this month the month of iron remover because we used to remove the iron part from every arrow. A máa ń pe oṣù Rajab ní oṣù ìyọrin torí a máa ń yọ gbogbo orin kúrò níbi ara nǹkan ìjà wa. Abu Hurairah added, when the prophet sent with Allah messenger. Abu Hurairah wá fi kún wípé nígbà tí Allah tó rán òjíṣẹ́. I was a boy working as a shepherd in my father's garment when we hear about the appearance of the prophet. Ó ní ọmọdé nìhun tóun ṣọ́ ẹran ní àgbà bàbá òun nígbà táwọn gbọ́ nípa dídé ànábì òjíṣẹ́ Allah. And we run to Musalima Al-Kadaba. Àwọn dẹ̀ sáré lọ sí Musalima Al-Kadaba àwọn lọ wo ànábì. Ẹ má bínú tá a bá pè dáadáa. So tẹ́ bá gbọ́ nǹkan tí bọ́dà tó ń sọ̀rọ̀ bíbá tó ń ṣàlàyé dáadáa. Ó ń ṣàlàyé nǹkan táwọn ń ṣe tẹ́lẹ̀ kí Rọ̀súlùláì tó dé wípé àwọn máa ń bọ òkúta o. Kó tó di wípé àwọn gbọ́ dídé ànábì.
ó dẹ̀ ṣàlàyé pé ìgbà tí ànábì dé gan tànábì sọ pé òun ti bẹ̀rẹ̀ sí í jẹ́ òjíṣẹ́ Allah òun jẹ́ ọmọdé ń gbà yẹn kẹ́ bá lè mọ̀ pé ìgbà tó ń padà ń give this report ó ti dàgbà bẹ́ẹ̀ni. ó ń give report kan táwọn máa ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé àwọn wá gbọ́ dídí ànábì so ṣe wá rí áàjì tẹ́ ti ń ṣe yẹn àwọn ẹlẹ́bọ Saudi wọ́n ti ń ṣe áàjì yẹn tẹ́lẹ̀ so ẹ jẹ́ ká sáré gbé yẹn náà àwọn sí. àfitẹ́ tí ń ṣe òun náà náà sọ níbẹ̀ yẹn. Mo mọ̀ in fact torí pé ńgbà tí mo lọ bẹ̀ náà ti ẹ pé apá kájà ṣe get mo á bèèrè lọ́wọ́ what's it called lọ́wọ́ èèyàn kan tí mo mú as onímọ̀ mi ṣá ó kọ́ ẹni tí mo rò pé ṣé báwọn mo máa ń wo àwọn Yorùbá films tó máa ń ṣe nǹkan báyìí náà tó máa ń múra báyìí but I was like ó ṣe a dodge question but the ẹni mi ti rí any afa or scholar tó fún mi ní answer. Starboy wà ń bí scholar ni wọ́n máa fún yín lénìí. Okay. gbogbo ìbéèrè tẹ́ bá ní ẹbí lọ́wọ́ tó ń bá fún yín mo máa sun wọ́n mọ́ bí wọn tí mọ̀ kankan. so ẹ jẹ́ ká lọ sọ yìí Al-Bukhari 1665. so àwọn ẹni. àárín yín o. okay. so yìí Al-Bukhari 1665. narrated Umran gbà wá wípé. during the pre-Islamic period of ignorance. ó ní láti ìgbà táwọn sì jẹ́ òmùgọ̀ káwọn tó bẹ̀rẹ̀ Islam. the people used to tawaf the Kaaba naked. ó ní ẹ̀pọ̀ lálá. ẹ̀pọ̀ làgbàgbà. ọmọ agbókò la. kò ní kí n ṣe tàbí ìtìlẹ̀ ẹ̀ fún yín bàbá mi Olúmídé ó ti yẹ yìí náà. ẹ̀pọ̀ gbàgbàgbà ẹ̀pọ̀ làlàlà máa gbọ́ pọ̀pọ̀ máa mọ̀ pọ̀pọ̀. ó yẹ kí n lókè bàbá Big Juice. The people used to tawaf the Kaaba naked. Àwùsù bí láì wọ́n ní àwọn èèyàn wọ́n máa ń tawaf pẹ̀lú ẹ̀pọ̀ lásán. bàbá ẹ̀dá ẹ̀ má pọ̀ mí. Àwùsù bí láì. wọ́n fẹ́ pọn tàwa. except the Ummah and Ummah were Quraysh. And àyàfi àwọn èèyàn Ummah nìkan àwọn Ummah dẹ̀rẹ̀ ara Kùrẹ́ṣì ni wọ́n. offspring of Ummahs used to give clothes to the men who would perform the tawaf wearing them. àwọn ọmọ Ummah yìí náà máa ń fún àwọn ọkùnrin ní tó fẹ́ tàwáàfù ní aṣọ kán lè wọ̀ kán má fi ẹ̀pọ̀ lásán kán má fi ẹ̀pọ̀ tírẹ́tì àlá. And women of the Ummah used to give clothes to the women who would perform the tawaf wearing them. wọ́n ní àwọn obìnrin Ummah yìí náà máa fún àwọn obìnrin ní aṣọ àwọn obìnrin tó fẹ́ tàwáàfù láṣọ. Those to whom women did give clothes who performed tawaf around the Kaaba naked. wọ́n ní àwọn tí wọn ò bá fún láṣọ. tí wọn bá fún láṣọ àwọn yẹn bí ilé sọ tàwọn bàbá mi o mo respect àwọn bàbá mi o ṣùgbọ́n. bàbá ẹ̀dá ẹtú kínní náà àbí ẹ̀ lárí ẹ̀dá mọ́kàbá. àdétọ́ ṣe ìgbà àdétọ́ ṣe ìgbà. ẹ lárí ẹ̀dá mọ́kàbá tó bá rí kínní ìtúnà. mo ti túnà ó yẹ kọ́ntínú ẹ pọ̀ wọ́n máa gbé pọ̀ káàkiri kàńdà most of the people used to go away direct from the Arafah, but the Ummah used to depart after saying at Ali Mundilafa. ẹ má bínú. wọ́n ní àwọn èèyàn táwọn èèyàn bá nítorí ìdí èyí nítorí pé wọ́n máa ń ṣe ní òhò ni àwọn èèyàn tán bá ti kúrò l'Áràfà wọ́n máa ń lọlé straight ni ṣùgbọ́n àwọn Ummah yẹn nìkan náà máa ń dúró ní Mutalaba àbí bolẹ̀ dárúkọ yẹn. My father narrated that Aisha had said the following verse were revealed about the Ummahs. ó ní bàbá òun sọ fún òun wípé Aisha sọ wípé àwọn àyà yìí wá nípa àwọn ará Ummah yìí. The depart from the place whereas as the people depart. That is Quran 2 verse 199. wọ́n ní àwọn ará Ummah yìí wọ́n máa ń yapa kúrò ní ibi tí àwọn èèyàn bá ti yapa
ìyẹn nínú Quran. Umrah added that Umus used to say at Ali Muzdalifa and used to depart to Mena, and so they were Arafat. Gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. tó gbogbo story yẹn ṣá ìtàn ìjàpá kan ṣe kíní kan ó ti yé yín bọ̀dá obìnrin Olúmídé gbogbo story yìí sì èwo ló kàn wá ń bẹ̀. So ṣe gé àwọn ará Lárúbáwá wọ́n ti máa ń tà wá ẹ rí i pé wọ́n ní during the pre-Islamic ṣe hàn pé ìgbà tí Islam ò ti bẹ̀rẹ̀ ni wọ́n máa ń pè ní táìmù Jàlílíà, that means bẹ́ẹ̀ period of ignorance. bẹ́ẹ̀ So wọ́n ti ń tà wá àfùkà bá yẹn tẹ̀yìn tẹ́lẹ̀ wá ń ṣe mùsùlùmí tẹ́ pure léni tẹ́ ń ṣe gbogbo nǹkan tó ti ń ṣe léni lẹ ti ń ṣe ìrun tó ti ń kí wọ́n ti ń so àwọn ilé ìta ti kà fún yín tẹ́ bá tún ní ìbéèrè ẹ sọ ká má kó fún yín pọ̀ jù. no actually the reason tẹ́mi ò fi believe in hadith ni pé torí àwọn kan tẹ́mi náà ti kà so I find it unbelievable but at the same time wọ́n ṣáà ní hadith ti sunnah or whatever but personally I don't believe the Quran. As you understand. But ẹ jẹ́ sọ̀kọ́ fún yín number one hadith ò kí ń sọ̀rọ̀ kí Quran ò bá sọ ẹ rí pé hadith ta kà ń sìn ó reference a particular Quran verse Ben, which is Quran 2 verse 199. So ṣe rí hadith ńgbà míì ó máa ṣe tẹ̀sírì àyà ẹ mọ̀kan tó jẹ́ tẹ̀sírì ó máa explain àyà Ben, then ọ̀rọ̀ tí tẹ̀sírì ni tábà pé ẹ gba hadith gbọ́ ẹ means pé ẹ gba ọ̀rọ̀ ànábì Muhammad gbọ́ ẹ gba ìṣe ànábì Muhammad gbọ́ cause according to Islamic sources and according to Islamic scholar Quran òun ni ọ̀rọ̀ Allah hadith òun ni ọ̀rọ̀ ànábì àti ìṣe ànábì so tẹ́ bá sọ wípé ẹ gba Quran gbọ́ ẹ gba hadith gbọ́ definitely ẹ sọ wípé Allah ni mo mọ̀ o mi ò mọ̀ ànábì. pàtẹ́sẹ́ pé ẹ mọ Yahweh ẹ mọ Jesus Christ possible So now Jesus kò dé Christ lọ́nà tẹ́ máa gbà Islam dọ́dọ̀ Yahweh. Islam ò lè wà complete láìsí Rasulullah torí òun ni òjíṣẹ́ Allah so tí òjíṣẹ́ Allah bá wá sọ̀rọ̀ tẹ́ bá wá lẹ́yìn ò gbà ọdọ̀ nínú hadith kò ṣe òjíṣẹ́ Allah nìkan ló sọ̀rọ̀ àwọn sàbí ẹ̀ náà sọ̀rọ̀ àwọn gbogbo náà sọ̀rọ̀ but majority iṣẹ́ ànábì hadith lẹ ti máa rí ẹ lè rí iṣẹ́ ànábì nínú Quran tẹ́ bá sọ pé gbogbo iṣẹ́ ànábì ló wà nínú Quran definitely ẹ sọ wípé Rasulullah ló kọ Quran yẹn tó gbogbo aládẹmọ according to their nǹkan tó ń gbé wá fún wa pé Allah ló sọ̀rọ̀ nínú Quran gẹ́gẹ́ bí èmi nínú ọkàn mi mo mọ̀ pé DJ YK ni Rasulullah ló sọ̀rọ̀ bọ̀ ká fi pọ́n Quran lé pé Allah ló sọ̀rọ̀ nínú ibẹ̀ yẹn so tẹ́yìn máa sọ wípé ẹ gba hadith gbọ́ mo ti sọ lẹ́ẹ̀kan ẹ ń ṣe mùsùlùmí òdodo mo sorry. Big Joseph kó bá nígbàgbọ́ nínú hadith wọn ṣe fún wa ní ibi tá a tún ti lè rí ìwà Rasulullah kà torí wọn ò lè sọ pé ìwà ẹ̀ wà ní inú Quran. okay, Tó bá jẹ́ pé okay, sorry to me if you believe in hadith ni wípé based on town scholars aspect of Muhammad and then one day I decide like let me sit down and be reading this hadith and then I begin to question but mo wá rò wípé anybody ló ka hadith nǹkan tí mi feel nìyẹn. Okay, ẹ já ṣe bá àwọn olóko hadith anybody ò lè kọ hadith bàbá bàbá mi mi ẹni ẹsẹ̀ bẹ́ẹ̀ já ṣe wà béèrè nínú. béèrè yẹn ẹ já béèrè ká tiẹ̀ mọ̀ àwọn olóko hadith àwọn olóko Quran. Because from my own understanding bí o sọ yìí Buhari yẹn it's just like pé kí ọkọ béèrè Bàbá lọ́dún mi kí n ẹ sọ. lè ṣe Islam with your own understanding nǹkan táwọn ọmọ kóòtù òjire tá a ti mọ̀ mistake tá à ń nìyẹn ṣe nìyẹn a kàn ń personalize nǹkan tí ì ṣe tiwa. ẹ lè ṣe Islam àwọn tó with your gbẹ̀sìn own wá sọ fún wa pé understanding. bẹ́sìn àwọn ṣe rí ni ẹ̀yin ní according to your own understanding ṣálà béèrè understanding yín ni Allah sọ pé bẹ́sìn òun ṣe rí ni kí ló ṣe àwọn ọmọ Yorùbá náà. Lára àwọn tó kọ hadith àwọn náà ló kọ Quran ó ṣe rí nìyẹn ẹ lè ṣe Islam with your own will kò ń ṣe ẹ̀sìn tó allow will yín kò ń ṣe ẹ̀sìn tó allow opinion yín because ó dàbí constitution ni ìlú tí wọ́n ti ṣe constitution ẹ̀ sílẹ̀ ẹ̀yin wá débẹ̀ wọ́n ní inú yàrá yìí o wọn kì í sùn síbẹ̀ ẹ̀yin wá ní my opinion it is good for me to sleep in this room
then you are going to put yourself in trouble because èèyàn ti máa ṣáfà kan wà nígbà tí ṣáfà wà nígbà tí yeah bá rí Starboy ẹ jẹ́ tó kí Starboy gbóhùn sókè Starboy ẹ káàbọ̀ ẹ sọ pé irọ́ ni à ń pa lẹ́ẹ̀kan. So no. mo kí everybody in fact ẹ gbìyànjú mo jẹ́ mọ̀ pé Mr. Olumide mo ń bọ̀ Starboy Mr. Olumide ẹ̀yin náà ẹ̀ kì í ṣe ọmọ kékeré anything tẹ́ bá ti gbọ́ ń bì àwa máa advice yín kẹ́ ẹ kọ́lẹ̀ kẹ́yìn náà dẹ̀ lọ research fún ara yín àwọn tó mọ̀ wá tó máa ń wá síbi wọ́n mọ̀ pé a ò kàn kì í sọ̀rọ̀ lásán a máa sọ pẹ̀lẹ́rìí ni ṣe understand anything tẹ́ bá dẹ̀ gbọ́ lọ́dọ̀ wá ń bì òdodo ni any other place tẹ́ bá lọ bóyá ọ̀dọ̀ àwọn àáfàá wọ́n lè fẹ́ manipulate yín but tẹ́yìn fúnra yín náà bá ti ṣe ìwádìí fún ara yín ẹ rí i pé òdodo la sọ fún yín bì àkọ́kọ́ ni pé Allah deity ni ṣìgìdì ni kí ni nǹkan tá à ń pè ní local deity ní ṣìgìdì tàbí ká sọ pé nǹkan tó yẹ pé àwọn ìlú kan èdè àwọn ló ń bọ fápẹrẹ tẹ́ bá wo Ògún Ṣàngó lọ́dọ̀ tiwa náà they are local deities Ògún Ṣàngó Yorùbá èdè Yorùbá la fi ń bọ ẹlòmíì ò bá wá láti Ghana o láti Germany o láti France o tó bá fẹ́ bọ Ògún tó fẹ́ bọ Ṣàngó èdè Yorùbá ló máa fi bọ so Allah náà local deity ni Lord of Kaaba ni olúwa ilé Kaaba ó wà nù Quran wọ́n dẹ̀ ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀ kò sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sin Allah tàbí ẹ fẹ́ bọ Allah èdè Lárúbáwá lẹ máa fi bọ ibẹ̀ ló yẹ kẹ́ ẹ ti kọ́kọ́ bira yín then what is the essence of your own language tí ẹ lè fi èdè tọ̀dọ̀ tí yín tí ẹ lè fi sin Allah tí ẹ lè fi bọ Allah tẹ́ bá fẹ́ kírun ẹ gbọ́dọ̀ lo èdè Lárúbáwá torí pé Allah is a local deity Allah belongs only to the Arabs wọ́n wá fi colonize wa láfíríkà ni then jẹ́rí Quran tẹ́rí yẹn gbogbo ọ̀rọ̀ tó wà nínú Quran kò síbì kankan nínú Quran tí Allah ti sọ̀rọ̀ èrè lásán ni Abdullah tó jẹ́ bàbá Muhammadu kò kí ń ṣe mùsùlùmí Abdulmutalib tó jẹ́ bàbá ẹ̀ kò kí ń ṣe mùsùlùmí òun ló sọ ọmọ ẹ̀ ní Abdullah làbígbẹ̀yìn ẹ̀ ó sọ ọmọ ẹ̀ lábdullah ó túmọ̀ sí pé wọ́n ti mọ nǹkan tó wọ́n ti ń sin Allah yẹn kí Islam tó bẹ̀rẹ̀ so ìgbà tí Muhammadu dé the only thing tí Muhammadu ṣe ni pé ẹ má pa nǹkan kan mí pọ̀ mọ́ Allah ẹ má gbọ́ táwọn àfáà yẹn náà máa ń sọ má sin nǹkan kan mí pọ̀ pẹ̀lú Allah má sin nǹkan kan mí pọ̀ mọ́ Allah Allah nìkan ni wọ́n fẹ́ kán sìn they have other deities as well tí wọ́n worship along with Allah so wọ́n wá ní no don't worship any other thing along with Allah torí Allah máa ń jowú Allah nìkan ni kẹ́ ẹ máa sìn bíi pé lọ́dọ̀ tí wọ́n ń sìn bá ṣe ń bọ Ògún Ṣàngó Ọya Ọbàtálá káwọn kan wá dé kán wá ní ẹ má bọ nǹkan kan míì pẹ̀lú Ògún nìkan ni kẹ́ ẹ má bọ nǹkan kan míì pẹ̀lú Ògún gbogbo èmi ni Ṣàngó Ọya Ọbàtálá yẹn ẹ dànù ẹ lọ ṣe gbogbo ẹ Ògún nìkan ni kẹ́ ẹ má bọ the same thing náà ló ṣẹlẹ̀ nílẹ̀ Arab òun ni Muhammadu ṣe Allah deity ṣìgìdì tó ti ń bọ kí Islam tó bẹ̀rẹ̀ ni gbogbo nǹkan tó ti ń ṣe bọ́n lọ àjì wọ́n ń tàwáfù wọ́n ń sọ̀kọ̀ àṣetà ní everything náà lẹ́ ń ṣe wọ́n ti ń ṣe before Islam Allahu Akbar wọ́n ti ń ṣe before Islam ẹ̀ lè bá nu Quran kí ni common sense ni it is when you sit down tẹ́yìn náà bẹ̀rẹ̀ sí bira yín ní ìbéèrè lẹ́ máa mọ̀ pé kí ni ìṣèwárí báyìí ẹ̀rí tí Muhammadu bá fẹ́ fẹ́ obìnrin kan á kàn ní ẹ dúró Allah sọ pé kí n sọ fún yín pé kò ń ṣe pé bóyá Allah yọjú bí kan ó sọ̀rọ̀ no Muhammadu lọ kémi náà sìn kí fẹ́ gba yín sìn kí n sọ pé Mr. Olumide Ọlọ́run sọ fún mi pé kẹ́ tẹ 1 million sí mi sìn ṣe àmọ́ pé èmi mo sọ kò ń ṣe pé bóyá Ọlọ́run yẹn yọjú bí kan ó sọ̀rọ̀ the same tactics náà ni Muhammadu lò Allah ò yọjú bí kan ó sọ̀rọ̀ ó kàn sọ pé Allah rán Jubril sóhun kò sẹ́ni tó rí Jubril òun náà lòun rí Jubril irọ́ dẹ̀ ni tẹ́gẹ́ ẹ̀jẹ̀ kan ní láti jókòó kẹ́ ẹ ronú fún ara yín kí ó jẹ́ pé tí Muhammadu bá ṣe nǹkan Allah máa support ẹ̀ Allah ó máa ní Allah sọ pé the same thing àwọn prophet àwọn tó ń pẹ̀lú àwọn prophet ilẹ̀ Yorùbá àwọn Christian yẹn náà ṣe wọ́n máa ní Ọlọ́run sọ pé kí n sọ fún ẹ pé ibi tó ń lọ yẹn máa lọ o Ọlọ́run ní kí n sọ fún ẹ pé Ọlọ́run ò bẹ́ anybody sọ̀rọ̀ common sense ni nǹkan tó wà nínú Quran ìtàn ni ẹ kàn lọ kà níbi lásán ẹ kàn gbé Yasin lásán kẹ̀ka ẹ rí i pé kò nítumọ̀ irọ́ ni gbogbo ẹ̀ láti fọ́ká báyìí mo ti da everywhere àwọn èèyàn ti ń mẹ́sẹ̀jì mi báyìí láti Twitter mo ti dà sí Twitter Yasin ẹ̀yin èèyàn wa sí ìyẹn ṣìgìdì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ yá ìtumọ̀ yá àwọn ni
ẹ bá ń gbọ́dọ̀ àwọn mùsùlùmí sọ pé ya Allah ìtumọ̀ ẹ̀ Yes, ni ó pé wà lá. oh Allah ìtumọ̀ ẹ̀ Bẹ́ẹ̀ni. nìyẹn so Yasin ìtumọ̀ ẹ̀ ni pé oh sin ṣìgìdì tó ń jẹ́ sin yẹn òun lẹ̀ ń pè eré ni ẹ lọ wò mo ti post ẹ ó ti wà ń gbòòrò àwọn èèyàn ti ń pariwo báwọn ti ń gbé mi ọtí ẹ wo ẹ kàn ní láti jí ni irọ́ lásán ni bẹ́ẹ̀ sí ẹ̀dẹ̀ máa ń pe idolatry àṣírí wọn aláàbò díẹ̀. idolatry wọn òun ni wọ́n package náà wá tà fún yín wọ́n á fi colonize yín wake up Allah ò lè ṣe nǹkan kan ṣe get so tẹ bá ní nǹkan tẹ fẹ́ béèrè ẹ lè béèrè but tẹ ẹ ṣe wá ṣe fẹ́ dákẹ́ ṣe dákẹ́ ká lè jẹ́ kí Mr. Starboy jẹ́ kán bá wa sọ̀rọ̀ àfáà ní Starboy àfáà tó lè láti gbọ́n Starboy. Okay, okay. Anakumula. Àfáà Starboy ẹ káàbọ̀ Anakumula. Ẹ kalẹ̀ o. Yà ẹ káàbọ̀ sọ. Yes. Ẹ sọ pé à ń parọ́ lẹ́ẹ̀kan irọ́ wo la pa sà. Bẹ́ẹ̀ni, ìbéèrè kan ni mo fẹ́ ṣàpèjúwe kan mo dẹ̀ fẹ́ béèrè. No ẹ kọ́kọ́ sọ irọ́ tá a pa kẹ tó béèrè ìbéèrè. Irọ́ tẹ́ pa ni pé Allah pé òrìṣà ni Allah. Àwa ò bá yín sọ pé òrìṣà ni o. A ní déètì ní ṣìgìdì. Ẹni pé deity ni. Eré ni. Eré. Eré. Bẹ́ẹ̀ni àwa dẹ̀kọ́ la sọ bẹ́ẹ̀ àdìtì tó ló bá sọ pè ní bẹ́ẹ̀. tí òpọnlé nìyẹn pè lérè Mo èrè sí fẹ́ Okay. irọ́ tẹ́ pa ni pé nílẹ̀ Yorùbá yìí àwọn èèyàn mọ Ọlọ́run Elédùmarè kí Ògún tó dé kí Ṣàngó tó dé kí gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá yìí tó dé àwọn èèyàn mọ Ọlọ́run Elédùmarè mo lẹ wọ́n Yorùbá tó dé bọ àwọn wo náà wà mọ́ lọ́hùn ẹni kí gbogbo lẹ Yorùbá tó dé àwọn èèyàn mọ Ọlọ́run irọ́ Olódùmarè kò mo í ní ṣe àwọn nǹkan tí wo mo náà sọ mọ Ọlọ́run kò í ṣe nǹkan tí mo sọ nìyẹn mo ní kí Ṣàngó tó dé kí Ògún tó dé kí àwọn òrìṣà tí wọ́n ń bọ nísìn kí wọ́n tó so dé nílẹ̀ ta ni Yorùbá Yorùbá yìí àwọn wo ni Yorùbá àwọn wo ni Yorùbá tán ti wà káwọn yẹn tó dé báwọn yẹn tó dé. káwọn tẹ dárúkọ ń sìn yẹn kán tó dé àwọn wo ni Yorùbá tán ti wà tán mọ Ọlọ́run kí àwọn Ṣàngó tó dé káwọn Ògún tó dé Yorùbá wo ló wà tán mọ Ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ẹ ṣàlàyé fún mi. àwọn Yorùbá ti wà Odùduwà àwọn Odùduwà ti wà èmi ní Odùduwà Ọ̀rúnmìlà gbogbo àwọn bàbá wa yẹ wọ́n ti wà. eléyìí ò mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. ẹ̀yin ẹ dúró ẹ má ẹ gbé jẹ́ lọ kí n ọbẹ̀ sọ yẹn. nǹkan tí mo fẹ́ sọ náà ẹ jẹ́ n sọ nǹkan tí mo fẹ́ sọ so wọ́n mọ Ọlọ́run Elédùmarè ṣùgbọ́n wọ́n bìlíìfù pé Ṣàngó Ògún ni àwọn á fi ṣe intermediary sí ọ̀dọ̀ Ọlọ́run wọ́n bọ Ọlọ́run Elédùmarè wọ́n bọ nílẹ̀ Yorùbá so Ọlọ́run Elédùmarè nílẹ̀ Yorùbá kò kí ń ṣe òrìṣà nǹkan tí mo fẹ́ jẹ́ tí mo fẹ́ mú jáde ńbẹ̀ yẹn Ọlọ́run Elédùmarè nílẹ̀ Yorùbá kò kí ń ṣe òrìṣà Ṣàngó Ògún ta ló ti pe Ọlọ́run Olódùmarè fún yín ní òrìṣà sá níbo lẹ ti gbọ́. mi ò sọ pé òrìṣà ni mo fẹ́ mú nǹkan jáde ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi délẹ̀ so nǹkan tí mo fẹ́ mú jáde ni pé bẹ́ẹ̀ náà ni Allah àwọn Lárúbáwá mọ Allah sí Ọlọ́run ẹyọ kan tó jẹ́ pòǹdẹ̀ ló dá gbogbo ayé ṣùgbọ́n wọn bọ Allah kò í ṣe òrìṣà kò í ṣe sìgìdì kò í ṣe dẹ́ìtì wọ́n mọ látà wọ́n mọ òǹṣà wọ́n mọ àwọn oríṣiríṣi ère yẹ wọ́n mú níbi intermediary bí àwọn ilẹ̀ Yorùbá yìí bọ́n ṣe mú Ṣàngó Ògún Ọya gbogbo àwọn Ọ̀ṣun bọ́n ṣe mú ní intermediary sí Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ náà ni àwọn Lárúbáwá náà ṣe mú látà òǹṣà gbogbo àwọn ṣìgìdì yẹn bẹ́ẹ̀ náà ṣe mú ní intermediary ṣùgbọ́n wọ́n mọ̀ pé Allah ò ní Ọlọ́run ẹyọ kan tó dá ayé bí Yorùbá ṣe mọ̀ pé Ọlọ́run Elédùmarè náà ni ẹyọ kan tó dá ayé. ok ẹ jẹ́ ká wá ṣe báyìí ṣé Allah yẹn tóun wá ní Ọlọ́run ni. Allah ni Ọlọ́run. báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé tí a bá fẹ́ mọ̀ pé ṣé Allah ni Ọlọ́run
ok ní ilẹ̀ yorùbá à ń pe ọlọ́run, nílẹ̀ yíbò wọ́n ń pe ṣínéke, ní haúsá wọ́n ń pe òbángídí, bẹ́ẹ̀ náà ló ṣe wà ní gbogbo ayé, kò í ṣàwa nìkan, ok bẹ́ẹ̀ ló ṣe wà ní gbogbo ayé. ẹja mo báyìí nílẹ̀ yorùbá àwọn irúnmọlẹ̀ àwọn tí ẹ sọ wípé àwọn yorùbá kan ti dé ṣíwájú àwọn ògún, àwọn tó kọ́kọ́ wà nílẹ̀ kóòtù òjíire kábàáyín tó dáadáa tí ó ká lè máa bá lọ, àwọn yẹn ni ògún, ṣàngó, ọbàtálá, gbogbo àwọn baba ńlá baba wa, àwọn ló kọ́kọ́ dé ilẹ̀ kóòtù òjíire, àwọn ló jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀mí kan ń bẹ ìyẹn tí ń jẹ́ ọlọ́run olódùmarè, àwọn irúnmọlẹ̀ yẹn ló jẹ́ káwa mọ̀, tó ẹ jẹ́ ká máa mú lọ bẹ́ẹ̀. tó tẹ́yìn bá wá sọ wípé ìyẹn ò kì í ṣòótọ́, irọ́ nìyẹn. agbọ́ mi ò sọ fún yín kẹ́ gbà, ẹ ṣáà gbọ́ nǹkan tí mò ń sọ. tó tẹ́yìn bá wá sọ wípé ọlọ́run yẹn òun náà tún ni Allah, so kí wá ni muhammadu nílẹ̀ kóòtù òjíire. so iṣẹ́ muhammadu lẹ fẹ́ jẹ́ kí n sọ báyà ìbá rí. yín béèrè iṣẹ́ muhammadu, kí ni muhammadu Ìbá lè fẹ́ ní fàyọ ńbẹ̀. ilẹ̀ kóòtù òjíire. no tí tí Allah Allah ní bá lè àbí ṣé mi tó dáadáa, bí Allah bá lè jẹ́ ọlọ́run tẹ̀ní Allah jẹ́ ọlọ́run, then Bẹ́ẹ̀ni. Rasulullah ni òjíṣẹ́ Allah, bẹ́ẹ̀ni. so kí wá lorúkọ òjíṣẹ́ Allah yẹn lọ́dọ̀ wa. ní ọ̀dọ̀ wa ṣe rí nǹkan tí màá sọ tá a fi yé yín ni pé tá bẹ́ẹ̀ ṣe máa sọ àwọn pé máa yé mi ni wípé bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ pé jẹ́ máa kí yé n mi sọ ni ohun tí wípé mo fẹ́ kẹ́ sọ sọ orúkọ ẹ jẹ́ Allah. kí n sọ ohun tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sọ ohun tí mo fẹ́ sọ. ṣe rí àwọn bàbá wa ẹ jẹ́ kí n sọ kó ẹ jẹ́ simple, kí n kí ni yorùbá ok muhammadi. kò sí yorùbá muhammad. tí Allah Allah wà ní yorùbá. ẹni sùúrù Starboy ẹ jẹ́ kí n tún bá yín ẹ̀yin ẹ béèrè dúró ó dàbí pé béèrè màmá mi ò yé yín. ó ẹ̀yin yé lẹ mi. sọ sí ẹni tí Allah ẹni Allah ẹ ṣàlàyé ẹ sọ sórí tó ẹ̀yin lẹ máa ní sùúrù Starboy má dẹ̀ sọ̀dí fún yín tó ṣe gbọ́dọ̀ ní màá ní sùúrù. sùúrù dáadáa. so ẹ̀yin lẹ ṣàlàyé tó pọ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ àwọn Yorùbá ṣe understand Olódùmarè Ọlọ́run ẹ dẹ̀ tún ṣàlàyé tó pọ̀ gẹ́gẹ́ bí àwọn Lárúbáwá náà bí Allah ṣe jẹ́ àwọn òòṣà tó ń jẹ́ intermediary sí Allah so ẹ wá ikú ètì ẹ̀ wípé Allah yẹn òun ni Ọlọ́run tí àwa mọ̀ lọ́dọ̀ wa so màmá mi wá ń béèrè sìn ṣé mọ̀ pé nínú Islam òjíṣẹ́ Allah is Ànábì bẹ́ẹ̀ni. lọ́dọ̀ wọn so kí ni Ànábì yẹn jẹ́ lọ́dọ̀ tiwa ṣé mọ̀ pé ikú ètì ẹ list gbogbo àwọn tó wà subordinate Olódùmarè lọ́dọ̀ wa ẹ wà confused nípa yẹn so bẹ́ẹ̀ ṣe list ẹ̀ yẹn tẹ̀lé right nípa ẹ list ẹ sọ Muhammadu ẹ point sí èyí tó jẹ́ Muhammadu ní ọ̀dọ̀ tiwa láàrin àwọn Ògún Ṣàngó nǹkan kan tẹ list yẹn ẹ ṣe nǹkan tó ń béèrè lọ́wọ́ yín nìyẹn tálà tó bá lè kó ọ̀sán lọ́rùn Muhammadu nìkan kọ́ because èmi tún máa fi jùbírì kún so ẹ sọ jùbírì náà fún wa lọ́dọ̀ wa ẹ ṣe. ok bí màá ṣe dáhùn lélẹ̀ Allah ọlọ́run kò í ṣe ok tí ó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹ tó yẹ pé ó gbọ́dọ̀ rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìlú kọ̀ọ̀kan kò ní sí nǹkan tó jẹ́ pé a máa báwo mo ṣe lè pùtì ọ̀rọ̀ yìí kò ní sí àjọṣepọ̀ oníkálukú ó mọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run dẹ̀ fẹ́ sọ wá di ẹyọ kan ká lè máa jọ́sìn ní ẹyọ kan ṣé rí gbogbo nǹkan tí èmi ọmọ yorùbá lèmi kò síbi tí mi ò ti lè sọ ọmọ yorùbá ni mí yorùbá dọ́kàndọ́kàn dẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. ṣùgbọ́n ọlọ́run tó dá yín yorùbá ẹ ní sùúrù mo fẹ́ bá yín understand kankan lórí ọ̀rọ̀ tẹ mẹ́nu lé yẹn ọmọ yorùbá ni yín gbogbo bí tẹ̀lé wà tí jáde lẹ máa ń ṣó ìpọ̀ ọmọ yorùbá ni yín ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí náà ẹ sọ pé ọlọ́run tó dá yín yorùbá yẹn nítorí pé ó fẹ́ ṣe yín lọ́kan ó wá ní kẹ́ lọ kọ́ èdè lárúbáwá kò rán òjíṣẹ́ fún yín lárúbáwá ló rán òjíṣẹ́ sí kò dín ìmọ̀ ẹ̀ fún ẹ̀yin wípé àti yorùbá tó ń dá yín yìí ó yẹ kẹ́ lójíṣẹ́ ti yín àbí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ lárúbáwá ló lọ dá òjíṣẹ́ sí fún yín. lọ́jíìkì lọ̀rọ̀ yìí ok
kí ló dé tá à ní ẹni tó ṣe plane ní nàìjíríà tó yẹ pé bàbá Starboy us ẹ jẹ́ ká láti ẹ lẹ́yìn má tó jẹ́ lè ẹ má tó jẹ́ ṣe àfa plane. ọ̀rọ̀ ẹ má jẹ́ àfa ọ̀rọ̀ yẹn. ok mo ń gbọ́ yín Allah ṣé ní ń gbọ́ ẹ̀sìn mi àbí kò ní ẹ̀sìn? Allah ní ẹ̀sìn Ẹ̀sìn wo ni ẹ̀sìn Allah? islam ni Ọlọ́run ní ẹ̀sìn àbí kò ní ẹ̀sìn? kò síbi tọ́lọ́run ti sọ fún wa pé òun lẹ́sìn. Ok. Nínú ẹ̀sìn Allah ní ìwé èyí tí à ń pè ní Al-Qur'an. Al-Qur'an So, bẹ́ẹ̀ ni. nínú ìwé yẹn ó ń sọ nínú bẹ̀ wípé ẹ̀sìn mi o ṣé mo pé ẹ̀yin sọ pé the same làwọn méjèèjì tó bá jẹ́ the same a jẹ́ pé a jẹ́ pé ó ń bá wa sọ̀rọ̀ nílẹ̀ wa ó tún ń bá wọn sọ̀rọ̀ nílẹ̀ lárúbáwá ó yẹ kí ọ̀rọ̀ wọn kó papọ̀ kó jẹ́ the same right? So now bẹ́ẹ̀ ni. Allah tó lẹ́sìn ìyẹn nílẹ̀ lárúbáwá ó wá sọ nínú Al-Qur'an rẹ̀ wípé o ẹni tó bá fi ẹ̀sìn èmi Allah yìí sílẹ̀ o ó ní kí wọ́n pa á. So ilẹ̀ wa tí Ọlọ́run wà tí ò dẹ̀ tún ní ẹ̀sìn again ṣe ti gbọ́ wípé èèyàn kan sọ pé òun ò gbé eégún lé bàbá òun mọ́ Ọlọ́run wọn wá ní ẹni tó bá ti lóun ò gbé eégún lé bàbá òun mọ́ wọn ní kán lọ pa á. Ṣe ti gbọ́ rí? ṣe rí ìdí tí ò fi àbí lè sí ni pé ẹ máa ọlọ́run gbọ́ ní ẹ̀mí ìdí ò tí béèrè èmi ìbá ọlọ́run yín ti béèrè sọ ìdí pé ẹ ló sà mo ń mi gbọ́ ìbá yín. yín béèrè kí ni ìdí tí ò fi sí àbí kí ni ṣé ẹ ti gbọ́ rí? The answer should be maybe yes or no. Ẹ ti gbọ́ rí pé èèyàn kan lòun ò ṣe Ọ̀ṣun mọ́ nílẹ̀ kóòtù òjìrì wọn wá ní kan lọ pa á torí lòun ò ṣọ̀ṣun mọ́. ṣe rí ọ̀rọ̀ mo ti gbọ́ rí mi ò dẹ̀ ẹ tún ló tí ì sà gbọ́ rí náà ni màá sọ. ókè bó lẹ ti gbọ́ rí? ó pín sọ́nà méjì. ok bó lẹ wọ́n ti ní gbọ́ rí? àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹ ló sà kì í ṣe nǹkan táwọn Yorùbá máa ń sọ ẹ̀jẹ̀ la fẹ́ sọ ń sìn nígbà ibi tá a dé point tá a dé ń sìn ibo lẹ ti gbọ́ rí kò ń ṣe nǹkan táwọn Yorùbá máa ń sọ ń sìn la fẹ́ láti dé ibo lẹ ti gbọ́ rí pé ẹni tó lòun ò ṣọ̀ṣun mọ́ ní kán lọ pa á fẹ́ mọ ibi tẹ́ ti gbọ́. ibi tí mo ti gbọ́rú ni pé tán bá lọ tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun ẹ ló sà tó ẹ ló bá sà lọ ẹ ló sà lẹ́lẹ̀ tó ṣe ìlú bo lẹ ti gbọ́ ó máa ní ìlú bo problem. ẹ ló ṣe sà rí ẹ̀ló mo ń gbọ́ yín. ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín ni pé ìlú bo ẹ má jẹ́ kí n pariwo cause ìlú bo lẹ ti gbọ́ rí tó ti téèyàn kan lòun ṣọ̀ṣun mọ́ wá ní kán lọ pa. for example kò sẹ́ni tó fẹ́ ní kán lọ pa. ok ẹja lo ilé ìyá ọlọ́ṣun ní Ìlọrin ìgbà tó lòun ṣọ̀ṣun mọ́ kí làwọn Ọ̀ṣun ṣe sí. tọ́sùn ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan yẹ. ẹ ló sà kí ni àwọn Ọ̀ṣun ṣe sí kí ni wọ́n ṣe fún kí ni wọ́n ṣe sí ìyá ọlọ́ṣun Ìlọrin tí àwọn àáfàá fìtínà tó wá lòun ṣọ̀ṣun mọ́ kí ni àwọn Ọ̀ṣun groups kí ni wọ́n ṣe fún. ó dáa ẹni tó bá fi Islam náà lẹ̀ ẹ ló sà kí ni àwọn Ọ̀ṣun ṣe fún sà. ṣé wọn àmọye ok ẹ ló kí ni wọ́n ṣe fún kí lorúkọ gẹ́yì ẹ wà ṣẹ tí ó fi ẹ bọ́lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ó lè pé bọ́bọ́ yìí ò nǹkan tẹ́mi fẹ́ béèrè kí ni wọ́n fi ojú ẹ wà ṣẹ rí nígbà tó lóun ò ṣe ẹ̀sìn ẹ̀ tó lóun. ọ̀rọ̀ náà ló wá sọ́nbẹ̀ kó wá sọ̀rọ̀ tiẹ̀. mi kò yé mi o kò yé mi bàbá. wá sọ̀rọ̀ ti tiẹ̀ torí ọ̀rọ̀ tó ń sọ yìí kò ọ̀rọ̀ náà lẹ́yìn náà fi ń wé fún mi. ọ̀rọ̀ náà ló fi mi ṣé dárúkọ èèyàn kan ọ̀dọ́ kó níbi ìjà ṣé bí yà Ọ̀ṣun lẹ fi ṣe example fún mi sí èmi náà yẹ fẹ́ wá ṣe example. ìyá Ọ̀ṣun yẹ wọ́n ti dárúkọ èèyàn ìyá Ọ̀ṣun yẹ wọ́n ti dárúkọ. ìyá Ọ̀ṣun fẹ́ parí ṣé ókè kí sọ́ta àwọn onílọ́ fẹ́ pààyàn ìyá Ọ̀ṣun ṣe ní kó má jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ kó lọrin. kí ni àwọn Ọ̀ṣun pípọ̀ kí wọ́n ṣe. tó jọra wọn lójú wọn náà ṣé yẹn jọra wọn ni ẹ ló làákàyè náà. làákàyè náà ni mo fẹ́ lò. bàbá Starboy nínú Al-Qur'an tí Allah ti sọ̀rọ̀ ó ní ẹni tí ò bá ṣe ẹ̀sìn Ìsìlámù mọ́ ó ní kí wọ́n pa á bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. kò síbi tọ́lọ́run ti ní ẹni tí ò bá ṣe ẹ̀sìn Islam mọ́ tán pa. mi ò bá yín sọ̀rọ̀ Ọlọ́run o mo ní Allah subhanahu wa ta'ala. kò síbi tọ́lá ti sọ bẹ́ẹ̀. òkè tí bá gbé jáde fún yín kí lẹ máa ṣe.
ibi tẹ́ fẹ́ gbé jáde àti mọ̀ ẹ ló sà ó ó yẹ lè gbé pé mo máa jáde. padà lárí bọ̀bọ̀ ìmọ̀ ẹ̀rí kábà lásìlásì. ẹ̀dùn náà nǹkan tá à ń sọ lọ tẹ́lẹ̀ ó make sense. ẹ má tí bínú báwo ẹjọ ẹjọ́ ẹ má ìdàbò míì ni. big jos ẹjọ ẹ má bínú torí mò ń ṣe nǹkan lọ́wọ́ ni so ó kàn mo gbọ́ tí wọ́n sọ pé ṣé ẹ ti bá wọn yanjú pé ṣìgìdì aláà ṣe ṣìgìdì. mo ti yanjú ẹ̀ débi pé Allah yàtọ̀ sí Ọlọ́run mo dẹ̀ sọ fún wọn pé Allah lẹ́sìn Islam Ọlọ́run ò dẹ̀ ní kankan Ọlọ́run lẹ́sìn tó bẹ́ẹ̀ ni. a dẹ̀ sí débi pé Allah ní Ìdá pé ẹni tó bá ti fẹ̀sìn Islam sílẹ̀ pé kán lù pa. ok mo ń bọ̀ big jos yóò ti náà bóyá pé mo ṣàlàyé ọ̀rọ̀ fún Rasulullah. big jos is okay starboy Naam. ṣọlọ́run nílé ṣọlọ́run nílé ọlọ́run ò nílé. tààlà nílé Allah ò nílé. ibo ni kaaba. Kaaba jẹ́ ibi àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ jọ́sìn fún ọlọ́run ní orílẹ̀ ayé. ok ta ni ó kọ́kọ́ àwọn olókọ́ kaaba tó bá yẹ pé bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ibi tó ti kọ́kọ́ jọ́sìn fún ọlọ́run ẹ má gbàgbé mo ti kọ́kọ́ bí ṣọlọ́run nílé ẹ ti sọ́pọ́ lọ́run ò nílé so ṣé Allah nílé náà ẹ sọ pé Allah ò nílé ibo ni kaaba ẹni kaaba jẹ́ ibi tí wọ́n kọ́kọ́ jọ́sìn fún ọlọ́run àwọn olókọ́ kaaba ló kọ́kọ́ jọ́sìn kaaba. Ànábì Ibrahim ló kọ́ Kaaba. Ṣé ẹ lè fún wa lẹ́rìí pé Ànábì Ibrahim ló kọ́ Kaaba yàtọ̀ sínú Islam. ok ẹ jẹ́ n sáré wọṣọ kan. ẹ lè tẹ́ sí Google fún ara yín pé outside Islamic tradition pé yàtọ̀ sí pé àwọn Jew ló sọ̀tàn Abraham lẹ́yìn àwọn Christian sọ̀tàn Abraham so outside Islamic tradition ẹ lè ọkọ ẹ lè tẹ́ síbẹ̀ fún ara yín nígbè ṣé Abraham ló kọ́ Kaaba ẹ tẹ́ síbẹ̀ tẹ́ bá ti rí result kẹyẹ ká mọ̀ àgbé yín sí big screen ṣẹ gbọ́. ẹ dúró ẹ mọ́ ti lọ. mi ò sí lọ afẹ́ àtẹ̀sẹ̀ lómi ẹ máa wà ń bẹ́ àdúrà fún yín. outside Islamic asao tí wọ́n bá fẹ́ sọ. bàbá Starboy ṣẹ́rí tẹ́ bá rẹ̀ ní àwọn ẹ̀ka nǹkan ẹ má wọ ẹ yẹ kí n ṣàlàyé fún wọn kó lè yé wọn. ṣe rí ọ̀rọ̀ yìí ò kí ń sọ̀rọ̀ ìyá ẹjọ́. sincerely Starboy inú wa máa dùn tẹ́yìn náà bá farabalẹ̀ a máa explain fún yín so ẹ yẹ kí n explain outside Islamic yẹn fún yín ìtumọ̀ outside Islamic tradition ni wípé ẹ mọ̀ pé Islam ẹ̀sìn kan ni ìtàn Adam àti ìtàn Adam Abraham Jesus ó ti wà lákọsílẹ̀ níbì kan tẹ́lẹ̀ kó tó di pé wọ́n dá Islam lẹ̀ so a wá fẹ́ lọ wò wípé ok àwọn tó sọ ìtàn Abraham yìí ṣé wọ́n ti sọ ǹjẹ́ wọ́n sọ wípé Abraham ṣé òun ló kọ́ Kaaba ìtumọ̀ outside Islamic tradition nìyẹn pé yàtọ̀ sí Islam before Islam nínú àwọn ọ̀tàn tó ti wà nílẹ̀ ìtàn Abraham Abraham tó ti wà nílẹ̀ nínú Christianity àti nínú Jew ǹjẹ́ wọ́n sọ wípé Abraham ṣé òun ló kọ́ Kaaba ìtumọ̀